gbàdúrà fún orílẹ̀-èdè wa òótọ́ ni ṣùgbọ́n bá a bá ń gbàdúrà fún orílẹ̀-èdè tí àwọn tó ń gbénu orílẹ̀-èdè tí wọ́n ń ṣe àkóso orílẹ̀-èdè yẹn tí wọ́n bá hùwà àdúrà ńkọ́ gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ ìfẹ̀míṣòfò náà ni èmi ò ní sọ pé afẹ̀míṣòfò àwọn ìfẹ̀míṣòfò tó ń wáyé láti ọwọ́ àwọn ìran kan tí gbogbo ayé dẹ̀ mọ̀ ṣùgbọ́n tí wọ́n ń gbìyànjú láti dìnáì rẹ̀ tẹ́lẹ̀ pàápàá jùlọ lórí wípé àwọn tó ń fẹ̀mí ṣòfò ń pa àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì adẹ̀mọ́ ń sọ fún wa wípé ṣe rí ẹ̀sìn mùsùlùmí tí fúlàní gbé wá yìí ẹ̀sìn pákánleke làwọn gbé wá kì í ṣe bí ọmọ yorùbá ṣe ń ṣe ẹ̀sìn yẹn àwọn onípákánleke náà wà nù ẹlẹ́sìn islam ti ọmọ yorùbá o ṣùgbọ́n kò dàbí tàwọn ìran fúlàní adẹ̀mọ́ ń sọ kinní kan pé àwọn fúlàní tá à ń sọ yìí gbogbo ìgbésí ayé wọn pátápátá yàtọ̀ sí pé àmọ́ ìran wọn bí ẹ ṣe papọ̀ mọ́ àwọn haúsá tí wọ́n fi wá ń jẹ́ haúsá fúlàní àmọ̀ pé ó ṣèlú ni ṣé kìí ṣòṣèlú ni ẹ jẹ́ kí n go straight to the point lè sọ. wọ́n ní àwọn aráàlú ń sọ pé gbogbo àwọn tó ń terrorize wa àwọn tó ń sponsor wọn wọ́n wà within nínú ìjọba bíbẹ̀ ni bírọ́ ni Abacha ti sọ̀rọ̀ ńgbà kan ó ní ibi tí terrorism bá ti ń lo 24 hours bó nílò ó ní ṣe pẹ̀lú ọwọ́ ìjọba orílẹ̀-èdè náà èyí tó jẹ́ nú wọn láàmú ṣùgbọ́n sáà kí lẹ rí sọ sí kíní kan ń gbé mi lọ́kàn tó dẹ̀ ń da ọkàn mi láàmú bá a wí àkú bá a wí ọ̀ràn là ń lọ bitter truth lè tó tiwa o bitter truth a wí a sọ iṣẹ́ tó lúwa gbélé wa lọ́wọ́ ni tá a bá yin ààrẹ Bọ́lá Ahmed Tinubu lénìí torí pé wọ́n ṣe dáadáa ni tó bá dọ̀la tá a bá tún sọ ibi tó kù sí díẹ̀ káàtó kán má bínú ṣùgbọ́n kán ṣàtúnṣe ìtò ń bọ́dà máa ìdí mi ni pé báwo ni àwọn tẹ́rọ́rìsì ṣe ń láyà tí wọ́n ṣe ń kọ lẹ́tà sí ìlú tí wọ́n ti fẹ́ parun tí ẹ̀dẹ̀ ń lérí mọ́ ìjọba ìwọ̀nba ìfọ̀kànbalẹ̀ ta ní ni pé Trump ìjọba Amẹ́ríkà dá sí lórí ọ̀rọ̀ pípa kìrìsìtẹ́nì àwọn ń sọ pé àwọn fẹ́ wàásù sàríà àwọn tí ò bá dẹ̀gbà pẹ̀lú doctrine ẹ̀sìn Islam táwọn gbé wá onípákáleke wọ́n ń pa wọ́n run ni ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan kan lẹ́yìn tó ṣẹlẹ̀ níwòró tí ẹ̀mí èèyàn ṣòfò lọ wọ́n tún kọ lẹ́tà sí ibòmíì kò dẹ̀ sí ẹni tó máa sọ̀rọ̀ báyìí ó ń kálukú wọ́n ká wọlé rán wọ́n ń wò ó nígbà tí nǹkan bá wá ṣẹlẹ̀ tán àwọn tí ó kọ lẹ́tà ti wà ń sọ̀rọ̀ andis kan máa tó kọ lẹ́tà o tí ó bá wá ṣẹlẹ̀ tán wọ́n máa ní àwọn bá wọn kẹ́dùn irú ìjọba wo nìyí now nínú àwọn tó bá torí wọ́n bá jẹ́ kán bọ́ láfítà tí àwọn tẹ́rọ́rìsì bá wọ̀lú wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n á mọ̀ sọ pé àwọn rí ẹlikópítà tó ń já wọn bàálù wọ́n dẹ̀ pariwo ṣùgbọ́n ẹ̀ ní gbọ́n kankan ta ló làwọn ẹlikópítà yẹn ṣé mẹ̀kúnnù ló ní tó bá jẹ́ individual ló ní bo ló ti rówó ṣó ní ṣe pẹ̀lú àwọn ìjọba àbí kò ní ṣe ẹlikópítà ń já àwọn tẹ́rọ́rìsì nínú àwọn gbó káàkiri a dẹ̀ ń gbọ́ kí ni iṣẹ́ àwọn ológun kí ni iṣẹ́ àwọn intelligent kí ni iṣẹ́ DSS kí ni iṣẹ́ ní police nígbà míì ojúmọ́ ń gbà mí tí ìgbà táwọn ọlọ́pàá bá kéde pé àbáwọn DSS ni tí wọ́n bá ní káwọn kan ṣọ́ra o ìfẹ̀míṣòfò kan fẹ́ wáyé níbi báyìí báwo ni wọ́n ṣe ń gbọ́ information tí wọn ò dẹ̀ rí solutions kí ló ń ṣẹlẹ̀ àwọn people claim sharia under jihad náà ni ṣé lórí pé fẹ́ islamize orílẹ̀-èdè Nàìjíríà tí ò possible mọ iye ẹlẹ́sìn tó wà ń bẹ ẹ̀yin èèyàn mi báwo la ṣe fẹ́ rí ọ̀nà àbáyọ tí El-Rufai bá sọ̀rọ̀ tí kò ṣe sí tá a mọ̀ bó tọ́ ni bírọ́ ni irú ìlú wo la wà yẹn o now Trump fẹ́ capture àwọn terrorist ṣé tí Trump wá strike wọn tó capture wọn táwa fúnra wa ò rí capture ṣó máa capture ọpọlọ èrò wọn àti àwọn ọmọ wọn nípa pé wọ́n fẹ́ islamize
tàbí jihadi tàbí gbogbo tó wà lónú ọpọlọ wọn yẹn tí wọ́n bá tiẹ̀ kó gbogbo wọn léèdì tí wọ́n bá kó wọn tí wọ́n dáṣẹ́ ìyá fún pa wọn àbí tí wọ́n fi wọ́n lẹ̀ tẹ́ ní kò sí wàhálà mọ́ o ṣé wọ́n lè erase kìíní yẹn kó nú ọpọlọ wọn now ṣé àwọn yẹn la máa jọ máa gbé tó yẹ pé tí ẹ ti ní nínú ọpọlọ ti yàtọ̀ sí èrò àwọn ẹ̀yà yòókù nígbà tí ẹ̀yà Fúlàní bá lè sọ pé àwọn import àwọn Fúlàní kan torí pé wọ́n fìyà jẹ Fúlàní àwọn bandit àwọn terrorist láyé Jonathan báwo la ṣe fẹ́ ṣe tí àwọn Fúlàní tí wọ́n dẹ̀ ń wúrú wà báyìí pàápàá jùlọ àwọn terrorist wọn tí wọ́n dẹ̀ ń lọ tí wọ́n ń go away with that níbo nínú ìlú wo tó lálàáfíà nírú ẹ̀ tí lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pàtí ò dúró 2027 arrangement elections kò dúró ó dẹ̀ ń lọ. What are we saying? Wọ́n ní God wọ́n kọ lẹ́tà wọ́n á dẹ̀ strike níjọ́ tí láwọn ń bọ̀ yẹn wọ́n á dẹ̀ lọ no wonder. Ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá ní wọ́n mú àkì àlọ́là ń gbọ́ àgbábọ̀ lẹ́yìn tẹ́ bá gbọ́ repentant Boko Haram repentant bandit. Buhari ayé ẹ̀ Tọ́jì Bello ti ń reign Boko Haram ti ń reign ó lè gbé Nnamdi Kanu wá láti Kenya kò lè gbé Tọ́jì nínú igbó Sokoto. Nígbà táwọn èèyàn yìí tí wọ́n bá lè sọ pé àwọn ń bọ̀ tí wọ́n dẹ̀ wá tí ìtúnṣe pé wọ́n ní wọ́n ń bọ̀ sí Aba Alágbájá wọ́n wá gbàbà tẹ̀mọ̀dò lọ ibi tí láwọn ń bọ̀ ni wọ́n ń bọ̀ wọ́n dẹ̀ sọ pé àwọn ń bọ̀ wá ṣe wá sí sàríà ni o. Ṣe rí ọ̀ràn tá a dá lórí Muslim ticket ẹ̀sìn àlàáfíà náà dẹ̀ pé ẹ̀sìn Islam o kí ló dé tán Fúlàní wá sọ di ẹ̀sìn pákáleke ǹjẹ́ ẹ gbọ́ Sultan ṣe gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ètò ń ṣẹlẹ̀ ọ̀kan Sultan tàbá wí tán àwọn kan ò ní olórí ẹ̀sìn orílẹ̀-èdè Nàìjíríà ni ẹni tí ó jẹ́ olórí ẹ̀sìn gbọ́dọ̀ wá jẹ́ ní àlàáfíà tó gbọ́dọ̀ dá sí tó ń lọ wípé kíní yìí ọ̀dà Sultan ọ̀hún ló ń sọ ìtumọ̀ Boko Haram fún wa pé kì í ṣe ń tára àlù míìnì ni wọ́n míìnì o abẹ́ gbàgbé pé mo mú fídíò yẹn wá fún yín tó ń sọ̀túnmọ̀ Boko Haram faraàlú ṣágbára àjọba ò káwọn pípù yìí ṣé dandan ni kẹ́ islamize Nàìjíríà ẹ̀jẹ̀lẹ́ ẹ̀fẹ́ division ṣé ẹ mọ̀ wípé ogun abẹ́lé tó farakọ́ ogun ẹ̀sìn àti tòṣèlú mẹ́tẹ̀ẹ̀ta ló ń jà wá lórílẹ̀‐èdè Nàìjíríà tá a bá wá lógun jà Nàìjíríà ẹni ẹ jẹ́ ká máa gbàdúrà fún orílẹ̀‐èdè Nàìjíríà bí àwọn ará Amẹ́ríkà ti ń ṣe ṣé ìtò ń ṣẹlẹ̀ lamẹ́ríkà ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹlòmíì àjíláàrọ̀ àfihàn ìṣépèpè irú ìlú wo ni wọ́n bí òun sí àdẹ̀fẹ̀rẹ̀ èrè ìjọ tẹ́ forí ẹ̀ sọlẹ̀ sórílẹ̀‐èdè Nàìjíríà nítorí kíni nítorí ẹ̀yin tẹ́ ń ṣojú wa nítorí ẹ̀yin tẹ́ ẹ gbàbọ̀dè nínú olóṣèlú àti tẹ́ wà nínú ìjọba. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó tásìkò wọ́n ní ẹ pariwo àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí síta ká sì béèrè wípé ṣé Muslim ticket náà ṣì ni ṣé sàríà máa work lórílẹ̀-èdè Nàìjíríà àbí ní south ń bí tó bá máa work ṣé àlejò gbé pọ̀ ṣé kìrìsìtẹ́nì ò fi ẹ̀sìn tiẹ̀ sílẹ̀ fún ẹ̀sìn Islam ṣé oníṣẹ̀ṣe máa fi ẹ̀sìn tiẹ̀ sílẹ̀ á fi bàbá tiẹ̀ sílẹ̀ á lọ sin bàbá oníbàbá kí lẹ rò pé ń falẹ̀ sẹ̀ kí lẹ rò pé ń dálẹ̀ ẹ bá wa wádìí àwọn wo ni ó ní helicopter tí wọ́n fi ń jà àwọn terrorist sílẹ̀ láìpẹ́ láṣìírí tú wọ́n láwọn China Amẹ́ríkà ń bá wọn fà pé wọ́n wà nínú àwọn tó ń gbé owó fún àwọn Fúlàní tí wọ́n fẹ̀mí ṣòfò láti dáàbò bò wọ́n níbi tí ń wakùsà orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Haúsá bírọ́ ni wọ́n pa níbo òótọ́ ni ṣùgbọ́n gbogbo àwọn èèyàn ni wọ́n ti ń fura níbẹ̀ nínú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n á sanwó fáwọn ìran kan ẹ máa dáàbò bò wá àwọn ìlú míì ó dẹ̀ ń work lórílẹ̀‐èdè wa ṣé anybody lè wọ Amẹ́ríkà bí China kó lọ máa wakùsà wọn ẹni àwòlọ́ àìlọ́wọ́ ìjọba wọn nínú kí ló dé tẹ̀ ń fọ̀bọ̀ lọ wá ọbọ̀ ìpọ̀ ìkànnì ìjùgbọ́ máa ṣàlẹ̀ tí ń wà tí àwọn ìran kan ṣoṣo tí wọ́n bá lè máa da ọ̀pọ̀lọpọ̀ ìran láàmú tí wọ́n sì mú jẹ
tí naninani bá nani, tí nàyànnàyàn nàyàn, tí wọn ẹni tó yẹ kó gbani tí ò gbani tó ń wò níran, tí ò bá jẹ́ pé òun ló ní kí wọ́n máa nani ọgbọ́n pa ẹ̀ ni. Ó mà ṣe o, ẹni a máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà, ìwà yín ni kó máa ṣàdúrà fún yín. Kò sẹ́ni tó ń gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ìfẹ̀míṣòfò àti ìpanisayọ̀ tó ń lọ látọwọ́ ìran Fúlàní. Èpè lójoojúmọ́, tọmọtọmọ, lórí gbogbo ègún ayé, lórí gbogbo àwọn tó lọ́wọ́ tó mọ̀ sí ìgbésùnmọ̀mí yìí àti ìfẹ̀míṣòfò tí àwọn terrorist fi ń láyà láti kọ lẹ́tà sí àwọn ìlú tí ẹ̀dẹ̀ ń ṣe bẹ̀ tán mú jẹ. Níbo lètò ààbò wà? Níbo làwọn ẹ̀ṣọ́ elétò ààbò wà tí lẹ́tà fi ń jáde? Á pàdé ńgbà mi. Ẹ ṣé o, ẹ ṣáà lè dọ́lọ́run.